ká ní kàárọ̀ ní gúúsù láàríwá ní ìwọ̀ oòrùn níbi tó ti ń gbé wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí ojú òní tèmi àti ìyìn àdúrà ó gbà ara ní Olódùmarè gbà. Orúkọ tèmi ni Atakoro Ológun Ọ̀fẹ́ tí mo wà nílùú Ìbàdàn. Ẹjọ́ máa ń gbọ́ Atakoro Ológun Ọ̀fẹ́. Ẹjọ́ bàbá ẹ sọ fún wa ta ni Atakoro jẹ́. Atakoro Ológun Ọ̀fẹ́ èmi kọ́ ni mo sọ̀rọ̀ mi ní Atakoro Ológun Ọ̀fẹ́, àwọn èèyàn lọ fún mi ní Atakoro Ológun Ọ̀fẹ́. Kí ni dídẹ̀ ni wípé nípa iṣẹ́ tí Ọlọ́run gbé fún mi tí mo yàn láàyò, iṣẹ́ ribiribi tí mò ń ṣe nípa ìlànà ewé àtegbò ká tún ilẹ̀ ká gbàyàn lẹ̀ ọmọ kékeré yìí tó Olódùmarè gbé nǹkan àgbàlẹ̀ lọ́wọ́ Atakoro lọmọ yẹn. Ẹ ṣé bàbá, ǹjẹ́ ẹ lè sọ fún wa ìtumọ̀ Atakoro tí wọ́n bá sọ pé Atakoro ẹ̀jọ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Nǹkan tó kéré jọjú orí ẹ̀ lọ tó ní agbára tó, nǹkan tó kéré jọjú orí ẹ̀ lọ tó ní agbára. Ṣé rí ẹ wo for example wọ́n ní kékeré atakéré ìsọkọ ojú bàtà ṣe kéré tó yẹn atarodo ẹ wá fọwọ́ kan lọ sí báyìí ẹ mọ̀ rárá. Nǹkan tó kéré tó ní agbára òun là ń pè bẹ́ẹ̀. Ẹ ṣeun, wọ́n wá fi lógun ọ̀fẹ́ sí i. Bẹ́ẹ̀ ni. Kí ló ń jẹ́ lógun ọ̀fẹ́ bàbá? Ẹ ṣe inú mi dùn púpọ̀ fún béèrè yìí. Ìdí táwọn èèyàn fi pè mí lógun ọ̀fẹ́ ni pé mo jẹ́ ẹ̀dá kan láti kékeré mi, mo jẹ́ ọmọ tó le bí iṣẹ́ ológun ni máa ń gbàdúrà kí n yàn láyé ìgbà tí wọ́n kékeré pé n fẹ́ ṣe bí ọlọ́pàá n fẹ́ ṣe bí sójà, ṣùgbọ́n ìṣẹ̀dá kádàrá pé lọ́wọ́ kì í sọ̀nà mi pé ṣe bàbá mi ni màá lójókòó tì. Nígbà tí mo wà ní skul nílùú Kòòdú ní Odògìyàn senior grammar school, mo jẹ́ àwọn ọmọ tó yẹ pé máa ń dẹ́kun wà bàjẹ́ gbogbo tó wá sí wà bàjẹ́ nínú iléèwé débi pé tí skul bá ń dàrú lọ́wọ́lọ́wọ́ èmi ni màá síwájú pé tọ̀ láìsẹ̀. So wọ́n ò pé nígbà tó lọ́wọ́ kárẹ́ra kí n ṣe ọlọ́pàá tí n ṣe sójà yìí, iṣẹ́ bàbá mi ni mo wá jókòó tì, tí wọ́n jókòó ṣe bàbá mi yẹn mo wá fi ń jagun láti ìlú kan sí ìlú kan. Tó bá pè mí láti Èkó yìí nígbàdàn lọ sí Èkó nísìnyí màá lọ bá wọn jagun bẹ̀. Tó bá pè mí láti Èkó bóyá Àbújá màá tún lọ bẹ̀. Bèrè pé kí ló kù tí mò ń jà ni. Àti fẹ́ béèrè. Bí kan ní Atakoro wọ́n ti kó egun wọ agboolé kan o, àmọ́ wọn o, wọ́n máa pa gúgùn wọn pa kúkúrú o. Èmi màá jáde pẹ̀lú ọmọ mi lẹ́yìn àlọ́kọ̀ ojú ogun náà. Bẹ́ẹ̀ náà ní Ìbàdàn wa yìí mo jagun dáadáa fún wọn ọlọ́pàá ní Ìbàdàn yìí tó yẹ pé tí ìlú Fọ̀kọ̀ yìí bá mì lẹ́nìí mo pẹ̀lú àwọn tó máa síwájú bẹ̀ láti lọ dẹ́kun àwọn náà. Bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́ ní Ìkòròdú nígbà tí Ìkòròdú ń le mo pẹ̀lú àwọn tí ń jagun fún àwọn ọlọ́pàá ibi tó ń bá lè wọ̀ lèmi ń wọ̀ lọ káàdẹ̀ ṣẹ́gun náà. Náà ló sọ pé lógun ọ̀fẹ́ o kò sọ ẹgbẹ́ tí bá kó lọ bẹ̀ táà ní padà lé adẹ̀ lọ́hún adẹ̀ kẹrù wà fún wọn. Ẹ ṣeun bàbá, ẹjọ́ àwọn olólùfẹ́ yín fẹ́ mọ bí ẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò bẹ́ẹ̀ ṣe wà yìí. Ẹ ṣe mo dúpẹ́ ẹ̀ bá Ọlọ́run ní parí rẹ̀ bí àṣà Ìgbò wa ọ̀run ní parí ẹ̀yìn ní parí máa ń lójú. Àti ọmọ ọdún mọ́kànlá mo ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ ìwé àtegbò pé mo bẹ̀rẹ̀ sí ní jókòó ti ìwé àtegbò ṣe bàbá mi yìí torí ṣe bàbá tó bí mi ni. I was born in Ìkòròdú gbogbo ní àyè gbà mí ní Ìkòròdú wọ́n ti bí mi ní gbogbo. Ọ́fíìsì bàbá mi wà ní Báyékù ní Lágùnfóyè. Bàbá mi náà pè ní wèrè pé bàbá Kàfílà. Súnmọ́ àtẹ́mi wọn kékeré bàbá mi fẹ́ àwọn tó pọ̀ rẹ̀ mímọ́ tó pọ̀ gan. Bàbá mi jẹ́ mo jẹ́ ọmọ tí mo nífẹ̀ẹ́ tí bàbá mi nífẹ̀ẹ́ tí bàbá mi bá ń lọ gbá àjọ máa lọ ni tí bàbá mi máa ń lọ àwo àjọ máa lọ ni. Nígbà tí bàbá mi máa fẹ́ papòdà mo wà ní skul láti mi ní mọ́tò kan bàbá sì ti rí ọkọ̀ yàtọ̀ pé dáàdi wa lóde yìí àwọn abọ́lẹ̀ wọn nítọ̀ mo ní bàbá ní kó wá gbé mi wá tó fẹ́ rí mi closing time mo ti tó o. Nígbà tí mo dé wọn gbé mi bọ́lẹ̀ mo dáàdi mi lọ hospital nílé ìwòsàn tó wà ó ní gbogbo ọ̀yàn bọ́ta ó kémi àti ẹ̀ ó ṣàdúrà sí mi létí ọ̀tún ó ṣàdúrà sí sí òsì mi ó forí lórí korí rẹ̀ ó wúre fún mi. Mi ò rí ju bẹ́ẹ̀ lọ lẹ́yìn ọjọ́ náà báyìí bí kí n dé skul kí n máa sọ fún tíṣà pé wọ́n bọ́ ìyàwó yín lásìkò nínú ilé ní bàbá tí wọ́n sì dé mi wọ́n sì máa bára. Bí kí n sọ pé nǹkan báyìí ló wà lókè ni wọ́n sì máa bá bẹ́ẹ̀. Òjò òwúrọ̀ lọ́la yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọ́nà fún mi láwọn àṣeyẹn nígbà yẹn náà.
wọ́n á lo nǹkan ara yẹn wọ́n á lò láti ọdún bàbá yìí kú náà láti ọdún bàbá mi ti kú bàbá mi ti kú sí tí kò ní bàbá bí i going to 40 years báyìí àbí 35 years tí bá ní kí n wò ó so àti gbẹ́ mo ti bẹ̀rẹ̀ ṣe bàbá mi ti ń jókòó ti ṣe dádì mi mo ti lo oògùn tó gbé lé mi lọ́wọ́ bàbá ló gbé lé mi lọ́wọ́ ẹ̀mí kan gbé lé mi lọ́wọ́ mi máa ń tọ́ fi pè ní àwọn ṣàyí òun ló kọ́ mi ẹnì kankan ló fún mi díẹ̀ mi ò lọ́kọ́ fámi kankan ẹni tó bá lóun kọ́ mi ní oògùn kó jáde mi ò kọ́ fá mi ò kó oògùn mi ì kéwàá rí àtẹ̀gbò ohun tí mo nílé ni mò ń lò mo fi ń ṣe ọmọ yẹn lórí mo fi ń ṣe wọn láǹfààní. ẹ ṣeun bàbá ǹjẹ́ ṣé a lè rí ìlànà tí ẹ wá yìí gẹ́gẹ́ bí ìlànà ìṣẹ̀ṣe àbí ó kàn jẹ́ bí iṣẹ́? ọ̀rọ̀ ńlá ni o ẹni ǹjẹ́ ṣé a lè rí. ìlànà tẹ́ wà yìí ṣe mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe ti wà tá a sọ pé oníṣẹ̀ṣe ni wá à ń ṣe mùsùlùmí à ń ṣe kìrìsìtẹ́nì ṣùgbọ́n oníṣẹ̀ṣe ni wá èmi wá ń béèrè pé ṣé a lè rí ìlànà yìí gẹ́gẹ́ bí ìlànà ìṣẹ̀ṣe tẹ́ wà o àbí bí iṣẹ́ ṣe mọ̀ àti rí ìṣẹ̀ṣe bí ẹ̀sìn nílẹ̀ Yorùbá ǹjẹ́ ṣe lẹ lè ṣàlàyé fún wa. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ṣe rí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe tá a bá ń sọ̀rọ̀ pé ìṣẹ̀ṣe ọ̀tọ̀ ni ìṣẹ̀ṣe ọ̀tọ̀ ni ìṣègùn ọ̀tọ̀ ni ẹni tó ṣiṣẹ́ àrẹ̀mọ tó ń gbà ẹlẹ́ tó ń tuyọ̀ lẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹwúrú aṣọ tó mú wọ́n sí Ògbóni ló ní Òṣùgbó ló ní sẹ́ńgẹ̀tì yorùbá mi ẹni tí ò bá sì ṣòṣùgbó kò lè wọ́ sọ yìí tó Òṣùgbó ni ò lè wọ́ awo nìyẹn báwọn ọ̀tọ̀ ni pé mo ṣe awo ọ̀tọ̀ ni pé mo jókòó iṣẹ́ yẹn ṣé wá rí ìbéèrè yẹn ti dáhùn dídá inú ẹ̀ to my knowledge ara ìṣẹ̀ṣe wa náà ló wá ìṣẹ̀báyé wa náà ní tewétegbò wá torí ìṣẹ̀ṣe ló ti jáde ìṣẹ̀ṣe ló léwé légbò gbogbo ẹni tó bá ti ń wá ewé àtegbò ìṣẹ̀ṣe ló ń ṣe ìṣẹ̀ṣe kò jẹ́ nǹkan àbáláyé tí wọ́n bí wa síbẹ̀ tọ́wọ́n bàbá wa fi ń ṣe ọmọ ènìyàn lórí àti àǹfààní so nínú ìṣẹ̀ṣe yìí ó pé gba awo wà nínú ìṣẹ̀ṣe ẹni tó tí ó lẹ́ wà nínú ìṣẹ̀ṣe ẹni tó gbẹ̀yàn sílẹ̀ wà nínú ìṣẹ̀ṣe so ó wà bẹ́ẹ̀ lóríṣiríṣi ni ìṣẹ̀ṣe làgbà. ẹ ṣeun bàbá ìdí tá a ṣe béèrè ìbéèrè ni wípé a rí pé àwọn babaláwo àbí oníṣègùn míì tá a bá lọ ọ̀dọ̀ wọn wọn a máa sọ̀rọ̀ lọ bí Quran a máa sọ̀rọ̀ bí Bible ìta ṣe béèrè ìbéèrè yìí nìyẹn bàbá ǹjẹ́ yìí mọ̀ pé Ọlọ́run wà àbí Olódùmarè wà níbì kan bàbá tó ń gbàdúrà. ṣe rí nígbà tí mo gbọ́njú àbẹ́ẹ̀gbọ́n mi tí mò ń gbọ́njú bọ̀ láti ìsìnpìlẹ̀ ayé mi ìsìnpìlẹ̀ àwọn tí mo tara wọn jáde àwọn òbí mi méjèèjì wọ́n jẹ́ kí n mọ̀ pé Olódùmarè ń bẹ ta ló Olódùmarè Olódùmarè ọba tó dá ayé àti ọ̀run tó ṣẹ̀dá mi tó ṣẹ̀dá yín òun ló ṣèdè ewé àti egbò tá à ń lò yìí ewé kan ò dédé wù mí kẹ̀kẹ́ egbò dédé wà lẹ́ńdè kẹ̀kẹ́ nínú ẹ̀ ló sì dá gbogbo rẹ̀ làwa fi nígbàgbọ́ pé nínú ìṣẹ̀ṣe Olódùmarè ń bẹ oníṣẹ̀ṣe kan tí ó fẹ́ ṣe àdúrà tí ò ní fi Olódùmarè síwájú sì ní babaláwo kankan fẹ́ rúbọ kó má fi Olódùmarè síwájú Òṣogbo ò ní fẹ́ rúbọ kó má fi Olódùmarè síwájú a lè ṣe kankan lẹ́yìn Olódùmarè tó lóun ló ní ayé àti ọ̀run. àwọn kan sọ fún mi pé wọ́n ti sọ pé àwọn ọ̀tí ẹ̀kú babaláwo ni mí àbí Christian ni mí àbí babaláwo kò yé wọn mo wá jẹ́ oyé wọn gbà ẹgbẹ́ mo nítọ̀ ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ní ṣe ọwọ́ èèyàn mo láyé wọn nígbà táwọn elétò kan wá interview mi bì abẹ́kẹ́ ti bá mi so kò rújú rárá tó bá ti jẹ́ ìwé ìṣẹ̀ṣe ni owó egbò ara ìṣẹ̀ṣe ni bí ṣe wà nìyẹn. ẹ ṣeun bàbá